kan wá wà nínú àṣà yìí tó lówó ọba dẹ́dà ní ẹ gbọ́dọ̀ fi sílẹ̀ dandan ni o torí pé tẹ́ ẹ bá fi sílẹ̀ tẹ́ ẹ bá wá pàdé mi pẹ̀lú àṣà yìí kò ní rọgbọ o. قال يا قوم اتبعوا المرسلين. bisimilahi alhamdulilah a dúpẹ́ fún Ọlọ́run wa a tún kíra wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ètò wa ètò Let's Talk Islam ní ti èdè Yorùbá. Orúkọ mi lẹ́ẹ̀kan sí òun náà ni ọmọ ìyá yín àbúrò yín àtúnjẹ̀gbọ́n sí àwọn kan Ishaq Abdulrahman. Ní èní a tẹ̀ síwájú nípa ibi ètò wa tá à ń bá lọ nípa àṣà àti ẹ̀sìn nílẹ̀ Yorùbá. Alẹ́ ní àwọn nǹkan tí a gbé yẹ̀wò yóò jẹ́ ìtẹ̀síwájú níbi tí a ti bẹ̀rẹ̀ ní ìjíròrò wa tó kọjá. Àwa tí a bá tí rí yẹn a lè bẹ̀rẹ̀ láti bẹ̀ kó lè bá a jẹ́ pé yóò ní ìtumọ̀ tó kún fún gbogbo wa. Níbi tí a ti bẹ̀rẹ̀ ó ní wípé a fẹ́ wo àṣà àti ẹ̀sìn wa. Báwo ni àṣà àti ẹ̀sìn, kí ni àjọṣepapọ̀ tó ń bẹ ní àárín wọn? Ṣùgbọ́n ní èní ibi tí a tẹ̀síwájú ni pé àwọn àṣà tá a pín yìí ṣé gbogbo àṣà la lè tẹ̀lé? Ṣé gbogbo àṣà la lè tẹ̀lé? Ṣé gbogbo àṣà ló dára tí gbogbo wa tá a fọwọ́sowọ́ papọ̀ lé lórí pé àṣà yìí o nǹkan tó dára ni? Àbí àwọn àṣà kan wà tí a wò pé àwọn àṣà yìí kò bójú mu táwa náà dẹ̀ mọ̀ láàrin ara wa pé kò bójú mu? Lẹ́yìn eléyìí a wá bọ́ sí ibi àṣà ibi tó tá à ń lọ gangan. Kì í ṣe pé àṣà gan la fẹ́ jókòó tì pé a fẹ́ wá máa sọ oríṣiríṣi àṣà ìpín tí àṣà wà nílẹ̀ Yorùbá rárá. Ó níbi tí à ń lọ, ibi tí à ń lọ níbẹ̀ òun náà ni pé àṣà ẹbọ ṣíṣe nílẹ̀ Yorùbá báwo ni, ṣó dára àbí kò dára? Ká má gbàsìkò wa. Ibi tí a bá dé ni pé a rí pé àṣà wa nílẹ̀ Yorùbá léyìí tí ò pamọ́ fẹ́mi tí ò pamọ́ fẹ́yìn bá a ṣe máa ń sọ fúnra wa. A ní bùkátà sí kí a ṣe òdodo pẹ̀lú ara wa torí pé ilé ayé ni rọ́mọ ọ̀run ògbèké. Ilé ayé ni rọ́mọ ọ̀run ògbà èké. A jẹ́ kó yé wa ní ìjíròrò wa tó kọjá wípé àwọn àṣà kan wà tí àwa náà mọ̀ wípé àṣà ojú dúdú ni. Bí tọmọ bá ń kú léraléra wọn a lè wípé ọmọ eléyìí ẹ jẹ́ ká gé létí, kò kú mọ́ àbí kú. Ìgbà tó yá a rí wípé àwọn nǹkan wọ̀nyí ó lè nídìí mìíràn táwọn òyìnbó wá ṣàlàyé fún wa. A fi rú àwọn àṣà yìí kọ́ àfi sílẹ̀. Lábẹ́ eléyìí a rí wípé kì í ṣe a jẹ́ pé kì í ṣe gbogbo àṣà làwa náà gbà wípé àṣà yìí dára. Pàápàá jùlọ nígbà táwọn aláwọ̀ funfun tí wọ́n dé wọ́n gbóríṣiríṣi àwọn àṣà kan wá tí wọ́n fi wá ti àṣà wa dànù. Ìdí tí a tẹ̀ fi gba àṣà yìí lọ́wọ́ wọn òun ni wípé àwa náà wò pé àṣà yìí bójúmu ó dára ju àṣà tí àwa wà lé lórí lọ. Àníṣẹ́ ìgbà tí àwọn òyìnbó aláwọ̀ funfun dé wọ́n mú àwọn àṣà kan wá fún wa tí àwa náà wò wípé àwọn àṣà yìí ń kọ́ ó dẹ̀ wá bójúmu o ju àwọn àṣà tiwa tí a wà lé lórí lọ. A dẹ̀ fi sílẹ̀ a tẹ̀síwájú. A dúró ká wò wípé àṣà máa lọ ilé ẹ̀kọ́ yìí kò sí lọ́dọ̀ tiwa. Báwa bàbá wa ṣe ń kọ́ ẹ̀kọ́ láyé àtijọ́ tí à ń gba ìmọ̀ látẹnudẹ́nu bẹ́ẹ̀ la ṣe fẹ́ máa ṣe lọ. Ara àṣà ni. Bí a ṣe ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ ara àṣà ló wà. A fi eléyìí sílẹ̀ a gba àṣà mìíràn. Kódà tó fi dórí aṣọ tá à ń wọ̀. A wo àwọn aṣọ tí à ń wọ̀ a rí wípé sáwọn aṣọ yìí òfin ni. Ṣó bá àwọn ètò tí ìsìn yìí ṣó rí lè bá mu? Pé ọmọ fẹ́ lọ sí ilé ẹ̀kọ́ ṣé ó fì kó wọ òfin lọ? A rí pé a ṣe láwọn nǹkan tá à ń pè ní bíi pan Yorùbá láì náà wò pé ó yẹ kò sábúrú náà nú ẹ̀. Ṣùgbọ́n wàhálà kan wò pé ìkan ṣe kí ni o ìkan rọrùn fún wa jù kan lọ. Nítòótọ́ a lè máa wò pé ṣé oko amúnilẹ́rú sì ni. Ṣùgbọ́n àwa náà rí káwọn nǹkan kan wà tá a gbà wọlé tí kì í ṣe amúnilẹ́rú sí tó jẹ́ wípé ó jẹ́ káyé wa kó rọrùn sí. A ní fẹ́ gbàsìkò ara wa lórí eléyìí. Ẹ jẹ́ ká wá jẹ́ kó yé wa wípé bákan náà ló ṣe jẹ́ wípé ẹ̀sìn Olúwa ọba adẹ́dàá tó dá wa ó wo ohun tí a wà lé lórí láwọn ọmọ èdè ènìyàn ó wá gbé àwọn òjíṣẹ́ dìde sí wa
ká wá máa wo àṣà wa yìí, èwo nínú àwọn àṣà yìí ni ó bá ìfẹ́ ọba dẹ́dà tó dá wa sílé ayé ló bá mu. Gẹ́gẹ́ bí bàbá ó lọ́mọ tàbọ́gà ó láwọn ọmọ tó jẹ́ pé kí ni o, ó rán níṣẹ́, ó gbéṣẹ́ ó rán wọn lọ síbì kan, ẹ lọ ṣe kí ni o, ẹ lọ dáko, báyìí ní kẹ́ ṣe, báyìí lẹ́ ṣe gbin iṣu, báyìí lẹ́ ṣe gbin ọkà bàbà, báyìí lẹ́ ṣe gbin àgbàdo. Ó wá máa ń gbéyàn dìde sí wọn ká lọ máa wo nǹkan tí wọ́n ń ṣe yìí, ṣé bí ó ṣe yẹ kán ṣe ni, ẹni tó bá jẹ́ pé bó ṣe yẹ kán ṣe ni á fi wọ́n lé lórí sàdánkátà yín, ẹ máa ṣe lọ bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ. Èyí tó bá jẹ́ pé ó kù díẹ̀ káàtó tó ti kọjá ìdí tí wọ́n fi gbé wọn dìde lọ ṣe iṣẹ́ tán ní kán ṣe, yóò kọ́ wọn àṣà eléyìí rárá, kò rí bẹ́ẹ̀. Lápèjúwe, ẹ jẹ́ ká wò nílẹ̀ Yorùbá, a ní àwọn àṣà tí bíi tá a bá ṣe kí ni o, tá a bá bímọ ká kó mọ, ká ṣe àjọyọ̀ kínú wá dùn. Ìgbà tí òjíṣẹ́ ọba dẹ́dà ìyẹn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ẹni tí ìyẹn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ẹni tí olúwa ọba dẹ́dà tó rán gẹ́gẹ́ bí ànábì gbẹ̀yìn, á dẹ̀ bí báyìí ní tòótọ́, ẹ lè rárá ànábì àwọn lárúbáwá ni, bọ̀ àti jẹ́ kó yé wa ní àwọn ètò tó ti kọjá wípé rárá ànábì Muhammad ń kọ́ o, wọ́n gbé dìde ní tòótọ́ nílẹ̀ lárúbáwá ni, ṣùgbọ́n mab'uthun rahmatan lil alamin, wọ́n gbé dìde kó lè bá jẹ́ ìkẹ́ sí gbogbo àgbálá ayé ni. A ti ṣàwọn àlàyé lè sẹ́yìn gẹ́gẹ́ bó náà ṣe sọ nínú alukurani wípé ya ayyuhan nas, mo pè ẹ̀yin ènìyàn, inni rasulullahi ilaykum jami'a, mo jẹ́ òjíṣẹ́ ọba dẹ́dà sí gbogbo yín pátápátá, àtàdúláwọ̀ o, funfun láwọ̀ o, oríṣiríṣi àwọ̀ tó bá rí kó jẹ́, olúwa ọba dẹ́dà ó gbé dìde sí gbogbo wa. Ètò ìṣàjọyọ̀ tá a bá bímọ, ètò yìí ó dé kò parun, ó kàn jẹ́ kó yé wa tẹ́ bá ti bímọ o, bá ti lọ́jọ́ keje ẹ sọ lórúkọ, ẹ pa ẹran, ẹ jẹun, kẹ́ dunnú, kẹ́ yọ̀, kò wá pa àṣà rẹ̀. Bákan náà tá a bá ṣe kí ni, tá a bá kọ́lé, tá a bá ra nǹkan tuntun, tá a ṣe nǹkan tuntun nílẹ̀ Yorùbá, a fẹ́ sílé, ẹ̀sìn Islam wá láti wá gba àṣà ìṣílé, kò gbà lọ́wọ́ wa. Ṣùgbọ́n ká wá wo abala ibẹ̀ yẹn, tàbí bá a ṣe ń gbé ìṣègbéyàwó nílẹ̀ Yorùbá, a rí i pé nílẹ̀ Yorùbá o, ẹni ọkọ ló máa ń fẹ́ ìyàwó. A rò pé tó bá fẹ́ fẹ́yàwó, ìwọ ló gbé nǹkan àná lọ sílé àwọn ìyàwó. Mo nífẹ̀ẹ́ ọmọ yín o, mo fẹ́ ṣe kí ni o, mo fẹ́ fi ṣe aya. Ní àwọn àṣà mìíràn, ìyàwó ni ó di ẹrù pé mo ti rọ́kọ tó nífẹ̀ẹ́ mi, èmi ni màá sanwó fún un, gẹ́gẹ́ bí àwa tí a bá mọ báwọn nǹkan kan ṣe ń lọ lórílẹ̀ Hindu ní India, àwọn máa ń ṣe bẹ́ẹ̀. A ní àwọn oríṣiríṣi àwọn àṣà tó yẹ pé bọ́ ṣe máa ń ṣe lélẹ̀. Àwọn míì wọn kàn tiẹ̀ bókọ̀ yẹ pápáṣá náà ó ti ń lọ láwùjọ wa, eléyìí àdẹ fúrásì kọ́nà balẹ̀kọ́lá kó ṣàánú. Ọ̀pọ̀lọpọ̀ lẹ́ni wá ti lóyún, ó ti tán náà nìyẹn, ó ti lọ sílé ọkọ, àṣà ti parun, àdẹ pariwo. Ṣùgbọ́n ká má kúrò níbi tí à ń lọ, ó ní wípé ìgbà tó bá dẹ́dà tó wá gbé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam dìde, kò ní kí ó wá pa àṣà yìí rẹ́. Ṣé rí pé ó bá ti Yorùbá mu, ó ní rárá kì í ṣe obìnrin ni ó gbé ẹrù, ni ó gbé nǹkan ìdáná fọ́kọ, rárá, eléyìí kò bójú mu. Ó ní ọkùnrin tó fẹ́ fẹ́ ìyàwó ni ó gbé ẹrù sàdáàkì, ni ó gbé lọ sílé àwọn ìyàwó. A rí i pé lára àṣà ó ní eléyìí ní kẹ́ máa ṣe, ó bá àṣà tiwa lọ àbí. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ìlú India láwà ta ti ń bára wa sọ̀rọ̀ yìí nípa àṣà yìí, á jẹ́ kó yá pé olúwa ọba dẹ́dà wa o, lára nǹkan tó mú wá fi ránṣẹ́ sí wa ni pé ẹ̀yin ọkùnrin tí ẹ bá fẹ́ fẹ́yàwó, ẹ̀yin lẹ gbé nǹkan sàdáàkì lọ sílé obìnrin tẹ́ fẹ́ fẹ́, kò kí ń ṣe ìyàwó ni ó wàá san sàdáàkì fún yín. Ṣùgbọ́n nílẹ̀ lédè tiwa, nílẹ̀ Yorùbá tiwa, eléyìí ó bá lànà mu pẹ̀lú àṣà àti ẹ̀sìn, wọ́n jọ pàdé níbí yìí. Ní agbègbè yìí, ká wá wo nǹkan tí lára tí ẹ̀sìn tó wá tún wò pé eléyìí kò bójú mu, ó ní wípé tá bá fẹ́ ṣàwọn àjọyọ̀ yìí, a lè máa sọ pé a fẹ́ ṣe shiman shinab, ká ṣe ògógóró àti ẹmu.
ẹ̀sìn wa wò pé Olúwa ọba dẹ́dà wò wípé ṣé eré léyìí kò bá mu, ẹ jẹ ẹ mu, ṣùgbọ́n èyí tí ó pa yín bí ọtí tí ó gba làákàyè yín lọ, rárá ẹ má ṣe, yóò pa yín lára. Èmi ọba dẹ́dà ńkọ́ mi ò fẹ́. A jẹ́ pé nínú àṣà o ká máa mu ọtí ká mọ̀ gógóró, eléyìí ńkọ́ ó ti kúrò nínú àṣà tiwa ní pé tá a bá fẹ́ ṣe ìgbéyàwó a ṣí ṣímáṣínà a tú ọtí sí kinní kan, àṣà eléyìí ńkọ́ a rí pé ó wà nínú àṣà àwọn òyìnbó náà bákan náà àbí àṣà eléyìí ńkọ́ ọba dẹ́dà ní rárá fajitẹ́nìbò ẹ jìnnà sí ọtí. Gẹ́gẹ́ bí àfa olórin kan bó ṣe ń sọ fún ọmọ ẹ̀ ní kayfa yas'a fini jununi man aqal, kayfa yas'a ìwọ tó nílà káyè báwo ló ṣe wáyé pé n tó máa fi ṣe fáàrí tó sọ pé wà nù àṣà ní nǹkan tó jẹ́ pé yóò jẹ́ ó dàbí wèrè. kayfa yas'a fil jununi man aqal. báwo ni wọ́n ṣe sọ á rí wípé ẹ̀sìn kọ́ ó wá fọ àwọn àṣà yìí fún wa ní láti lè bá jẹ́ ká jáde ní ti pípé ká lè bá a pé ní ẹ̀sìn wà fún. ká sáré mú ẹ̀yọ̀ kan sí wa nínú àwọn àṣà yìí. ó ní nípa wípé káwò nílẹ̀ Yorùbá tí ẹnìkan bá ṣaláìsí kó ló ọba dẹ́dà kó dá èmi àtẹ̀yìn kó dá wa sí lórí dáradára. tó bá wá níyàwó bóyá ẹ̀gbọ́n lápèjúwe ó lè jábúrò ọkọ wa ṣe kí ni o ó ṣaláìsí. nínú àṣà Yorùbá ó ní wípé àwọn ẹbí ọkọ wọn á ní àwọn làwọn lẹ́tọ̀ọ́ sí ìyàwó wọn wá sú ìyàwó lópó. ẹbí ọkọ sẹ́ wọ́n ní àwọn làwọn ní ẹ̀tọ́ síyàwó wọ́n wá sú ìyàwó lópó. ìyàwó fẹ́ ni o ó kọ̀ ni o. àbúrò lè wo wípé ó ti da ẹ̀gbọ́n ti jáde láyé báyìí ẹ̀yà Mukaila ẹ̀yà Ṣadé ẹ kò síbi tẹ́ lọ o ẹ ti di ẹrù wa. rárá Islam wá wọlé wípé àṣà yìí kò bójú mu. tí ọkọ bá ti jáde láyé tàbí kíyàwó kó dúró yóò ṣopó yóò dúró gẹ́gẹ́ bá ṣe ní nínú kíní tiwa náà nílẹ̀ yóò ṣe fóṣù 4 àtọjọ́ 10 yóò fi dúró kò ní ṣe kíní o kò ní lọ́kọ rárá láwọn àsìkò yìí. ká lè fi mọ̀ ṣé gbàtẹ́gbọ̀n yín kó tó jáde láyé ṣé nǹkan ti wà nínú ìyàwó àbí kò sí níbẹ̀. tí nǹkan bá ti wà níbẹ̀ kí ìran má bàa lọ dàpọ̀. ṣùgbọ́n tó bá ti parí ó ti dòmìnira kò kí ń ṣe ẹrù tá à ń jogún. mọ́tò ẹ̀gbọ́n mi ni èmi ni mo fẹ́ gbà bẹ́ẹ̀ kí ni rárá. Islam ní obìnrin yìí èèyàn bíi ti ẹ̀yin ọkùnrin ni kò sí yàtọ̀ láàrin tí àṣà amúnilẹ́rúsìn yìí rárá òun ò fọwọ́ sí. ọba adẹ́dà ní òun ò fọwọ́ sí. ó wá fọ ilé kúrò nínú kíni o nínú àṣà wa. ibi tí a wà parí sí lénìí àti débi tí à ń lọ ibẹ̀ ni pé lára àwọn àṣà yìí tí kò kí ń ṣe pé ilẹ̀ Yorùbá nìkan ló wà fún ó ní àwọn àṣà ìjọsìn fún nǹkan míì lẹ́yìn ọba adẹ́dà. Olúwa ọba adẹ́dà ó ń rán àwọn òjíṣẹ́ yìí gẹ́gẹ́ bá ṣe àpèjúwe walillahil mathalul a'la. Olúwa ọba adẹ́dà ó ní àpèjúwe tó rẹwà jùlọ. ara àwọn èèyàn ẹ lọ sóko ẹ lọ dá oko báyìí ní kẹ́ ṣe báyìí lẹ ṣe gbin èrè báyìí lẹ ṣe gbin àgbàdo báyìí lẹ ṣe gbin iṣu báyìí oríṣiríṣi báyìí lẹ ṣe ibi tí ẹ kọ́ abà sí leléyìí ibi tí ẹ fi kíní sí leléyìí in tó wà àti fún wọn ní bó ṣe yẹ kán ṣe lé ayé wọ́n wà ń bẹ̀ wọ́n ń ṣe lé ayé tí wọ́n lọ. àwa ń rán òjíṣẹ́ lọ sọ́dọ̀ wọn lóòrèkóòrè báwo lẹ ṣe ń ṣe o rárá kì í ṣe ìdí tí mo fi rán yín lọ sí oko leléyìí ẹ ti dóko ẹ wá pàtẹ pàtí ẹ ṣe pàtí ẹ lẹ́ ń ṣe rárá. tàbí ẹ ti dóko oko tó yẹ kẹ́ ẹ mójútó rèé oko bàbá kí la fẹ́ pè bàbá Bọ́lá tó ń bẹ lẹ́gbẹ̀ẹ́ oko òun la jókòó tì láàrin wọn tó ń ṣe rárá kì í ṣe ìdí tí mo fi ràn yín ẹ ti ń ṣe nǹkan míì lẹ́yìn tí mo fi ràn yín. káwọn máa ní àwọn tó kọ́ wá bá a ṣe rí wọn léléyìí táwọn náà mójútó ko bàbá Ṣadé kì í ṣe dandan kó jẹ́ pé oko eléyìí káṣà ṣe kíní àwọn ṣàwá dá gbogbo ẹ̀rú. olùbàdàn ó ní rárá ìdí tí mo fi dá yín sílé ayé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun. ìdí tí mo fi dá yín sílé ayé ó ní kẹ́ ẹ lè bá a máa jọ́sìn fún èmi ọba dẹ́dà. àṣà kẹwàá wo nínú àwọn kan àwọn máa wo màálù bá ṣe ṣàlàyé lẹ́yìn tó lọ pé màálù lolúwa àwọn á bèrè ṣé màálù ló dá yín ni
màálù o wọ́n forí balẹ̀ fún màálù. Ṣé màálù ló dá yín? Kódà níbi tó le dé wọn ní jẹran màálù. Kódà níbi tó le dé ìkòkò apẹ tán bá fi ṣe màálù wọn ní jẹ rárá. A máa sunkún ẹ ti polówó ọba adẹ́dà wọn. Káwo bí tí ènìyàn bá ti jìn jù sínú àṣà tí ò fẹ́ lo làákàyè, káwo bí tí ó bá rẹ̀ já. Ṣùgbọ́n kó má ṣe wá ní kàyéfì jùjù. Ṣé bí tiwa ń bẹ ní kólíkálukú kó rántí tiẹ̀ ní tiwa ń bẹ lára tiwa? Ṣé bókúta a lè máa gbá àwọn ilé mà tó wá gọ̀ ọ́? Ṣé bí tiwa ń bẹ lára tiwa? Òkúta kọ́ la gbé sílẹ̀ ni. Ta ni àfẹlẹ́ ìṣe Ògún bá wo Ògún ti wá, Ògún ti lọ. A nírin àbí ṣé ìrìn kan tí ẹ lògún èwo ní Ṣàngó? Àwa gbé sílẹ̀, a ní Ṣàngó ní òkúta, à ń tọ́ epo sí, epo wá ń kán. Ṣé òkúta ló dá yín ni? Ṣé òkúta ló mú wa wá sílé ayé ni? Kódà Ṣàngó fúnra ẹ̀, irú àṣà wo rèé? Má bù wá o, àṣà bàbá wa ní àti gbọ́. Ṣùgbọ́n ṣé bá ti gbà wípé kì í ṣe gbogbo àṣà náà ni a wà sọ pé ibẹ̀ la fẹ́ kú sí nígbà tá a bá ti rí ìmọ̀nà tó tọ́. Gẹ́gẹ́ bọ́lá ọba ṣe sọ, qad ja'akum minallahi nurun wa kitabun mubin yahdi bihi man ittaba'a ridwana subula salam. Olúwa dẹ̀dá ní ṣé bí ó ti wá bá yín látọ̀dọ̀ Ọlọ́run ọba, kitabun ìwé kan tó ń ṣàlàyé ìdí tá a fi dá yín, nurun ìmọ̀nà ìtọ́sọ́nà ó ti wá dé bá yín. Àbí awalaw jitukum bima ahda mimma wajadtum alayhi abaakum. Pé wọ́n mọ̀ máa sọ fún wọn àwọn tó bá ti kọ́ nǹkan tó kà yìí káwọn náà máa sọ fáwọn èèyàn wọn náà àwọn Yorùbá pé ẹ̀yin Yorùbá ẹ wá. Ṣé wọn tí wàá mú wá bá wa nǹkan tó dára ju ń ta báwọn bàbá wa lé lórí lọ ni? Irú àṣà wo rèé? Àṣà ìgbẹ́gilére foríbalẹ̀ fún tá a sì mọ̀ wípé kì í ṣe òun ló dá wa. Àwa ní orò ìdílé ni a ṣe gúngún àti ń gbàsìkò wa. Ibí yìí ni a ti wá tẹ̀síwájú ní ètò wa tó ń bọ̀. Àṣà yìí, àṣà ìgbẹ́gilére a máa wò torí wípé ká parí síbí ká lọ mọ̀ wípé bá a ṣe sọ wípé oríṣiríṣi àṣà ló wà yìí tí ẹ̀sìn wá fọ àwọn kan mọ́ fún wa tó ní ká ṣe àwọn kan. Àwọn nǹkan kan wá wà nínú àṣà yìí tó ló ọba dẹ́dà ní ẹ gbọ́dọ̀ fi sílẹ̀ dandan ni o. Torí pé tẹ́ ẹ bá fi sílẹ̀, tẹ́ ẹ bá wá pàdé mi pẹ̀lú àṣà yìí, kò ní rọgbọ o. Kó ló ọba dẹ́dà kó jẹ́ kó rọgbọ fẹ́mi àtẹ̀yìn láyé àti lọ́jọ́ ìgbéda kíámà. Ibí yìí láti bẹ̀rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ní ètò wa tó ń bọ̀, àṣà ìmórogún papọ̀ mọ́ ọba dẹ́dà. Abẹ́ Allah subhanahu wa ta'ala kí èyí tá a sọ yìí kó jẹ́ kó ṣe àǹfààní fẹ́mi àti fẹ́yìn. Kó ló ọba dẹ́dà tó dá wa sáyé kó jẹ́ ká mọ òdodo lódodo, kó ṣe nírọ̀rùn fún wa láti tẹ̀lé, kó jẹ́ ká mọ ọ̀rọ̀ nírọ̀, kó ṣe nírọ̀rùn fún wa láti jìnnà sí. Gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ ni ọ̀pọ̀ ọ̀rọ̀ òkú kún àgbọ̀n. Kó ló ọba dẹ́dà kó fi àlùbáríkà sí èyí tí a bá sọ níbẹ̀. Kó ló ọba dẹ́dà kó gba ẹ̀mí àtẹ̀yìn, kó gbà wá ní ẹrú rẹ̀ tí ó ṣe kíni o, tí ó ti tọ́ sọ́nà. Subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo ní Ọ̀ṣun Òṣogbo ààrẹ bọ ní èmi ò ní àti wípé Agẹmọ níjẹ̀bú ààrẹ bọ ní èmi ò ní mo ní Òkè Ìbàdàn ṣẹ́ ààrẹ bọ ní.